òní lọ́jọ́ pé ìdí ṣe dùgbẹ̀dùgbẹ̀ nínú rẹ̀ XK òní lọ́jọ́ bí rẹ̀ ọjọ́ kẹjọ oṣù kẹrin April 8 ìlọ́jọ́ tó ń tẹ̀ sáyé Àdìsá owó ọkọ̀ Yétúndé Àlàkẹ́ bàbá Ṣèkínátù Adédọ̀yìn owó bàbá Jàmáàlì ìgbọ̀dún ọdún kàní aláṣẹ Ṣèkínà sẹ́ńtà Àdìsá ó sàmọ́dún $10 òkèrè nínú ayé Àdìsá bọ́lọ́bọ́lọ́ nígbọ́ kò sé pa kò sé lù lóògùn bọ́lọ́bọ́lọ́ nígbọ́ mo rò pé dáyọ̀ mọ̀ Àdìsá òkèrè nínú ayé Àdìsá wá kéré ní Àdìsá ó débi tí o fẹ́ dé mo bá tẹnu gbèpè tí wọ́n tẹnu bàṣẹ́ ó débi tí o fẹ́ dé ọmọ arómalé lóde Òṣogbo ọmọ láyàn lóde Òṣogbo méjèèjì ló dára àtìlé ìyá àtìlé bàbá rẹ méjèèjì ló dára Àdìsá ó yá nílé bàbá rẹ nílé àrówó mọ̀lé ọmọ gbọ́mọ̀ tí ó jẹ́ ọmọ gbọ́dọ̀ ṣe wú tán ṣe wú ṣègede àrèpagídà sọ́gídọ́mọ ènìyàn Àdìsá.